Ẹ kú ilé là ń kára ilé, ẹ kú ọ̀nà òun là ń ké èrò ọ̀nà. Lákọ̀ọ́kọ́ ná, ẹ jẹ́ n sáré fìbà f'Elédùmarè nítorí wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò, òun ló ń dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò, òun ló ń dẹran àmúbọléyá. Èmi fìbà f'Elédùmarè, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayérayé àìnípẹ̀kun. Ọba tó ń pani lálẹ́ tó tún jí ni láfẹ̀mọ́júmọ́, òun là ń pè lójì kan lùkan pa bàbá mi ò pa kan wò kan yè. Ọba tó ń bẹ níbí gbogbo. Ní kété tí mo sì fìbà f'Elédùmarè tán, mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyè lóyè, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, gbogbo wa pátápátá níbi gbogbo tá a bá ti ń gbọ́ mi, gbogbo wa pátá òun ni mo kí. Ẹ káàbọ̀ sórí ètò wa Ṣàlàyé ẹ̀ jẹ́ kó yé mi. Orúkọ tèmi ò yí padà, Olúwadámilọ́lá lèmi ń jẹ́, tí gbogbo àwọn ènìyàn mọ̀ mí sí Dámilọ́lá eléwé ìgbàlà. Gẹ́gẹ́ bẹ́ ṣe wá mọ̀ pé lẹ́nu ọjọ́ mélòó kan yìí à ń gbé àwọn òwe Yorùbá yẹ̀wò. Kí ni ìtumọ̀ àwọn òwe Yorùbá yìí àti wípé níbo la ti lè lo àwọn òwe wọ̀nyí? Lónìí, òwe tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni àìsàn là ń wò, ẹnìkan ò rí tọlọ́jọ́ ṣe. Bẹ́ẹ̀ ni, kí là ń pè láìsàn gan? Kí là ń pè lọ́lọ́jọ́? Kí ni ìtumọ̀ òwe yìí àti wípé níbo la ti lè lo òwe yìí? Tá a bá ní àìsàn, gẹ́gẹ́ bá ṣe mọ̀, tí wọ́n bá ní ènìyàn ń ṣe àìsàn, ó túmọ̀ sí wípé àlàáfíà ẹni yẹn kò yanrantí, àlàáfíà irú ẹni bẹ́ẹ̀ kò péye. Olóyìnbó ń pe àìsàn ní sickness. Bẹ́ẹ̀ ni, ẹni tí ó bá sick tó ṣe àárẹ̀, òun là ń pè ní aláìsàn. Bẹ́ẹ̀ ni, tá a bá wá ní ọlọ́jọ́, kí là ń pè lọ́lọ́jọ́? Ní èdè òyìnbó, ọlọ́jọ́ túmọ̀ sí death. A tún lè pè ní ikú, òun ni à ń pè ní ọlọ́jọ́. Tí wọ́n bá ní ọlọ́jọ́ dé báyàn, ó túmọ̀ sí wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣaláìsí nìyẹn. Ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti kú, òun ni à ń pè ní ọlọ́jọ́. Tí wọ́n bá wá ní àìsàn là ń wò, ẹnì kò rí sí ọlọ́jọ́ ṣe. Ẹ mọ̀ wípé ẹni tí àlàáfíà rẹ̀ ò bá pé, ẹni tó bá ń ṣe àìsàn, a máa ń gbé wọn lọ sí ilé ìwòsàn, bóyá oníwòsàn ìbílẹ̀ tàbí èyí tí olóyìnbó ń pè ní hospital. Gbogbo ọ̀nà tí a bá mọ̀ wípé tí a bá gbé aláìsàn débẹ̀, ó máa rí ìwòsàn, òun ni à ń pè ní aláìsàn, àti wípé ẹni tó ń ṣe àìsàn àti bí a ṣe máa ń mú kí àlàáfíà irú ẹni bẹ́ẹ̀ kó péye. Ṣùgbọ́n ẹni tí ó bá ti ṣe aláìsí, ìyẹn ẹni tó bá ti kú tá ń pè ní ọlọ́jọ́, ẹni tí ọlọ́jọ́ ti dé bá, ẹ gbọ́, irú ìwòsàn wo ló tún wà fún irú ẹni bẹ́ẹ̀? Kò sí ìwòsàn kankan fún irú ẹni bẹ́ẹ̀ mọ́ nítorí pé ó ti kú. Àbí ṣé ẹ̀yin ti gbọ́ níbi tí wọ́n ti ní ẹni tó ti kú, wọ́n wá gbé lọ sí ilé ìwòsàn, wọ́n ní ẹ máa bá wa fomi sí lára, ẹ máa bá wa fẹ̀jẹ̀ sí lára, bó pẹ́ bóyá ó máa padà jí sáyé. Kò lè ṣẹlẹ̀ nítorí wípé nígbà tí ọlọ́jọ́ bá ti dé bá ni, kò sí ohunkóhun tí a lè ṣe mọ́. Ẹni tí ó bá sì ṣàìsàn, ẹni tí àgọ́ ara rẹ̀ ò pé dáradára, òun ni a sì lè máa gbé yẹ̀wò wípé bó pẹ́ bóyá lẹ́yìn àwọn ìwòsàn kọ̀ọ̀kan, àlàáfíà rẹ̀ ó máa padà bọ̀ sípò. Ṣùgbọ́n ẹni tí ikú bá ti dé bá, irú ẹni bẹ́ẹ̀ kò sí àtúnṣe fún wọn mọ́. Lótìítọ́, àwáyé mọ́kù kan ò sí, gbogbo wa la dágbádá ikú, gbèsè ni kó jẹ́, gbogbo wa dẹ̀ ló ń bọ̀ wá kàn. Ṣùgbọ́n àdúrà tá a máa gbà ni pé kí a má fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Nígbà tá a ti wá mọ ìtumọ̀ òwe yìí, níbo la ti lè lo òwe yìí? Tí ènìyàn kan tàbí ènìyàn méjì bá ń sọ̀rọ̀ láàárín ara wọn, wọ́n lè lo òwe yìí. Bóyá ìṣẹ̀lẹ̀ ikú ó dé bá ẹnìkan, bóyá ènìyàn lówó tí wọ́n fi lè wo àìsàn, wọ́n á ní ẹ kú mọ̀ pé ìdílé lágbájá lówó. Tó bá jẹ́ pé àìsàn ló mú lágbájá ni, á rí ìwòsàn torí wọ́n ní owó ẹ̀. Ṣùgbọ́n kí wá la fẹ́ ṣe? Àìsàn là ń wò, ẹnìkan ò rí tí ọlọ́jọ́ ṣe. Bọ́lọ́jọ́ bá ti dé bá ni, kò sí ohun tí a lè ṣe sí mọ́. Ìtumọ̀ òwe yìí ni àti ibi tí a ti lè lo òwe yìí. Ẹ ṣé, ẹ kú ìfarabalẹ̀ tẹ́ ní láti máa wo ètò wa. Tí ẹ bá tún fẹ́ wò wá lẹ́ẹ̀kan sí, ẹ lè wo orí àwọn ibi tí a ti máa ń ṣe ètò wa láti rí àwọn ètò mìíràn látọ̀dọ̀ wa. Yálà lórí Facebook, yálà lórí Instagram tàbí ní TikTok bíbà yìí náà ni. Orúkọ wa ò yí padà, Ṣàlàyé ẹ̀ jẹ́ kó yé mi ni. Ẹ ṣé.
ó dìgbà.